lónìí àwọn Ọ̀yọ́mèsì náà ni wọ́n máa ń yan Aláàfin. Ṣé ẹ wá rí nípasẹ̀ pé ìntàtìbà gbé kalẹ̀ tó bá jẹ́ wípé kì í ṣe pé ọmọ orogún tí Àgunlóyè àti Alólódù tí wọ́n jẹ́ ẹyọ kan, ìdílé Àtìbà ẹyọ kan ní ọba máa jọba lọ́yọ̀ọ́. Ṣùgbọ́n torí pé bàbá wọn ti gbé kalẹ̀ pé tó bẹ́ẹ̀ apá ọ̀tún bá jẹ kí tó kò sí ọ jẹ Alólódù Àgunlóyè ló fi wá jẹ́ pé látìgbà àti dọ́yọ̀ tá a wà yìí àwọn èèyàn ni wọ́n ń jẹ Aláàfin. Bàbá mi tó gbéṣẹ̀ Ọláyíwọlá Àtàndá Aláàfin ọba Yorùbá ẹ̀gbọ́n ta Alólódù ó ní àwọn ti dìde, èyí tó túmọ̀ sí wípé ní ìsìn ààyè tó ṣí sílẹ̀ yìí àwọn igun ti Àgúnlóyè ní ọ̀yàn ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ tí ó wá jẹ Aláàfin. Bí ètò wa ṣe rí ònìyàn. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń bá bọ̀ látọ̀yọ́ ọlé àwọn tí Ọ̀yọ́mèsì máa ń wò kì í ṣe pé bóyá ọmọ ọba yẹn ṣe súnmọ́ orí ìtẹ́ tó nìkan, ó worú èèyàn tó jẹ́ irú ọkọ tó ń sọ̀lú ẹ̀ nínú ìrìn àjò rẹ̀ káàkiri lágbègbè nígbà yìí ò tiẹ̀ tí fẹ̀ tí ò tí gbòòrò tí gbogbo ayé di yàrá kan bí tòní yìí. Wọ́n worú ọkọ tí aráàlú ń pè gbogbo àwòmọ́ ẹ̀, wọ́n tún máa wo kí ló ṣe fún ìlú, kí ni àti máa ṣe bọ́ rẹ̀. Tí ẹ jẹ́ pé ńgbà wọn bá pé ẹni àyàn rèé o gbogbo ìlú ó lè gbà pé ó tọ́ sí ipò náà. Ṣùgbọ́n nígbà tí bàbá sì ti gbéṣẹ̀ tá a ti ṣe gbogbo ètò tí ó yẹ á ṣe tí àwọn Ọ̀yọ́mèsì náà sì ti ṣe gbogbo ètò tó yẹ wọ́n ṣe, àwa náà gbogbo wa là ń retí pé kíkiní ọ̀hún ó tètè yá torí ó dàbí pé ìlú tí ọba ní ọba kò sọ́gbọ́n tí wọ́n rí dá sí ìfàsẹ́yìn.